Allahu akbar. Ayé ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àlékún yọ̀nà ọlọ́run àti àánú ẹ̀ kọ́ba Sheikh Ahmed Tijani Radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Alhaj Ibrahim Niyas Yasir radiyallahu ta'ala anhu. Sheikh Abubakar Siddiq Al-Miskin Billah Sahibu al-Iraq radiyallahu ta'ala anhu. kọ́ba àbáwá Zaidi Wilayatul Kubra Fadilatu Sheikh Adam Abdullahi Al-Aluri Qadamada Allahu bi rahmatihi amin. bàbá wa marhum Mufti al-Kabir Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi Rahmatullahi alayhi. ọlọ́run bá yọ́nú sí wọn Amin. kẹ́wọn kọ́ gbàgbọ́ wọn àti gbogbo àwọn àgbàlagbà wa dáadáa Amin. tá a máa ń sọ̀rọ̀ fún bàbá wa alágbàjìrì bàbá alágbàjìrì bàbá abẹ́ bẹ́ẹ̀ lọ. wá wọlé àwọn wá kẹ́ bàbá wa tí wọ́n sílé tọ́ ọlọ́run ọba lọ. bàbá dáadáa bàbá tí wọ́n jẹ́ nẹ́bìrì máa ń bàbá wa Muhammadu Nuhu Nuhu Popola Alabi Jaguma. ọlọ́ba ayélujára. Àmín. wọ́n kí kalẹ̀ bàbá wa Madibo bàbá tí wọn àdí bàbá ọba lọrin àfẹ́ni tó wá ń jẹ́kọ̀ bàbá ọlọ́lá ọba lọrin ní sí yìí bá ṣe wà yìí bàbá balógun alánàmú ni bàbá tí bàbá balógun alánàmú àti rí bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo àdúgbò ẹ̀ ṣe ti gbé bàbá ju iye ọba nìkan gbogbo bí bàbá ọba lè lọ bàbá balógun alánàmú lẹ́gbàá ń bẹ̀ ọlọ́mọsá wọlé àwọn ènìyàn ọlọ́run jẹ́ ìlú àyè náà pẹ́ o Amin. má ti mọ̀ yín kò bẹ́ẹ̀ Amin. fáàrí wa rẹ̀ ń jẹ́ ní gbogbo ọ̀nà àfọlọ́ ọlọ́run bẹ ọlọ́run wa fà á náà bẹ́ ọlọ́run kọ́ sànù wa kọ́ sànù wa kọ́ má ti mọ̀ yín kò bẹ́ẹ̀ ní ìsìn lára àbákọ́lá àwọn ilé ọlọ́run ọlọ́run nàbí wa Muhammad lókè àwọn adámásàlì ọlọ́run bá wa pẹ̀lú yóò Àmín. àbákọ́lá àwọn ilé ọlọ́run ọlọ́run nàbí wa Muhammad wọ́n kí dọ́tọ̀ wa ájì wa Murtada tí bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo àdúgbò ọlọ́mọsá bá kí Àmín. bá mójútó yí Àmín. àbárkọ láwọn ẹ̀yọ ọlọ́run àmìlú wa Muhammad Sallallahu alayhi wa sallam. wọ́n á kí àwọn ẹ̀jẹ̀ bàbá ọba ìlú Ìlọrin tí wọ́n gbọ́ alálejò lágbéyẹdí dámàlẹ́ ọ̀fọ̀ agbéyẹdí ọlọ́run mọ́sá wọlé àwọn ẹni ọlọ́run mọ́sá wọlé àwọn àfáà wọlé àwọn àgbàlagbà bá mójútó yìí báyìí lọ. Àmín. wọ́n kí ìjìnlẹ̀ wa ọlọ́run wọlé aṣèkè alíníwájú ọlọ́run àwọn bàbá wa dáhùn ní agbẹ́yẹgí ọlọ́run bá sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. bá mójútó wọn. Àmín. ìyá tí wàá lè wọ́ pẹ́tọ́ ọlọ́run ní jẹ́ wọn orí ìtìsíwájú Àmín. alùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run lábẹ́bí àmọ́hámọ́ ọba tí ó ti fi wá pọ́n wọn lé kò ní fi wá kàn wọn lábùkù Àmín. alùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run lábẹ́bí wa iwájú ọlọ́run ọlọ́mọdé wa Muhammad olóyè tuntun yẹrìmá ọlọ́run ọlọ́mọsàbà àbúrútó yàrá ọmọdé ni wá kí àti wa Usman ọlọ́mọba àti gbogbo yìí o ọlọ́mọdé wá kí gbogbo ẹ̀yin máàyàn tẹ wà níjòkó bó ti wà lákọọ́lẹ̀ Honorable Alege, Honorable Alaya, Abisokumula, IEYGA, Abisokumula, Engineer Kọ́láwọlé Jaguma, fún gbogbo ẹbí. àti gbogbo ẹbí lápapọ̀ wọ́n kí ṣe wa wọ́lọ́fù fadilatu Sheikh Alhaj Ibrahim Hasbunallah wọ́n kí bàbá wa àgbà ọlọ́mọsàbà fi mójútó yìí o Àmín. ọlọ́mọdé wa Muhammad níwájú ọlọ́run ọlọ́run ẹni ọlọ́run. wọ́n á kí gbogbo ẹbí bàbá wa ẹgbẹ́ àkó aráfẹ́rakù ọlọ́run jọjọ́ jìnnà síra wọn. Àmín. wọ́n á kí bọ́dà wa gbà ọlọ́run bá mójútó wọn. Engineer Kọ́láwọlé Jaguma, alhaji wa Engineer ẹ̀jẹ̀ akọ́láwọlé Jaguma. wọ́n á kí Jaguma àti ọba lọ́rin Alhaji Usman Jaguma, olórí ọ̀dọ́ President IEYGA. gbogbo ẹgbẹ́rẹ́tì ọlọ́run ọlá bàbá wa ọba yìí lọ́la gbogbo àgbègbè rẹ̀ gbogbo ẹ̀mí àtàláfíà ara ọlọ́mọsà bá wa sí ọlá yìí tàbí wa Muhammad. wọ́n á kí gbogbo tí ń jẹ́
Emirates youth lápapọ̀ former president bẹ́ẹ̀ afa àwọn ọ̀tá bẹ́ẹ̀ Acti ọlọ́jọ́ Acti ni. mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ. gbogbo alápapọ̀ ọlọ́ba ń kí gbogbo yìí àwọn àlùfáà wa tó darí ètò mo kí ọlọ́dún kárí gbogbo yìí mo kí o ọlọ́mọta àwọlé àwọn ẹ̀rọ ọlọ́mọ àlùkò ládàá tó wá kí dókítà wa àdìkálí ọlọ́mọta àwọlé àbá ọba àdúgbò láti gbọ́ àgbègbè rẹ̀ wọ́n fi nǹkan kàtà àdìkálí o wọ́n ti rí ẹ̀dọ́ ọjà yà máa lékún ní dáradà lọ́dọ̀ ọlọ́run àtàkọ́lé àti àtàrísìkì yà bí píkì láyé ọlànàbí àwọn ọmọ ọlọ́mọ àṣìlẹ̀ ọlànàbí àwọn ọmọ ọgbà àwọn yàwá ni mo kí o láyé ẹnìkan kánlẹ̀ ayọ̀ àrùn náà owó iná mo kí torí àkókò ni ajẹ́tùmọ̀dé ń kọ́ ọlọ́mọdé àbá mójútó ajẹ́tùmọ̀dé àdùbákọ́lá àwọn ẹni ọlọ́run ọlá ìtànẹ́bí wa ọlá bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ọlọ́mọdé àbójútó bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ọlá ìnábì wa Muhammad sẹ́ẹ̀sì bàbá wa lọ nígbọ́ àádọ́dà ọlọ́mọdé àbá mójútó orí ọlá ìnábì wa Muhammad torí àkókò ni gbogbo jama lọkùn lóbìnrin salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa qul alhamdulillah wa salamun akbar. Allahu akbar. Inna dina Muhammadin Sallallahu alaihi wa sallam. wa kitabahu wa mukila. Wa kitabahu wa mukila. Tí kò bí ọlọ́run ọba. Allahu akbar. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti wá láàárọ̀ bàbá Imam Gambari ọlọ́mọsà bàbá mójútó wọn. Amina. Àwọn bàbá wa alájọ àmọ́sá ọlọ́mọba mójútó wọn. Àmín. Ọlọ́run ẹni ọlọ́run. Amina. Náà ọ̀rọ̀ nípa ikú. Ikú gan fúnra ara rẹ̀ wá sí ni. Àkàlẹ̀ májò kó wá sí. Bínú sọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ní. Àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí èyí tí wọ́n fẹ́ ká mà tí àwọn bá jẹ́ mùmínì òun ni pé mà pé tá ń pè níkú òótọ́ ni kò sí tàbí ṣùgbọ́n níbi ọ̀rọ̀ kú wọ́n ní Ànábì wa Muhammad Sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam wọ́n ní jẹ́ tí màláíkà kú tí bẹ̀rù tó dé tó wá bá Ànábì wa Muhammad Sallallahu alaihi wa sallam. wọ́n ní Ànábì wa ń béèrè pé ọwọ́ abẹ wa wò ní Àjítàdá ìrà àmì kọ́bùdìrò hì. àbọ̀ wa mú wa lọ́wọ́ abẹ ní wa ní màláíkà tó wá ń sọ fún Ànábì ó ní Ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ rẹ pé só ti tó àbọ̀ fẹ́ ṣe díẹ̀ sí àwọn àǹfààní Jìbìrìlù kò sì jìnnà sí Ànábì Ànábì ọ̀wá fẹ́ dé ìfọ̀ Ànábì wá bí Jìbìrìlù pé ọ̀gbọ́n tó wí Jìbìrìlù wá níbẹ̀ náà ni àmáyùn rẹ̀ yin Ọlọ́run ọba tó ní ọ́ ó ti mí sí rẹ̀ ó fẹ́ kọ́ wà pẹ̀lú òun Allah. ló fi rán ni wá bọ̀ Ànábì ní tó bá rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ tọ́lọ́run ọba náà kò sẹ́jà tó wáyé tí ò ní lọ itó sì tóbi ní kú àwọn àfáà fojú okú wọ́n ní kú tóbi látàrí títóbi ni wọ́n wá fojú nǹkan mẹ́rin lára àkọ́kọ́ ni pé títóbi kú Ànábì wa Adam Alayhi salatu wassalam. alayhi salatu wassalam tọ́lọ̀ ń dá iná àlùjánnà lọ́wọ́ Sàtánì wá wá gbogbo ọ̀nà láti gẹ́ẹ̀tì Adam gbogbo ọ̀nà téèyàn gbà la Sàtánì gbà ọwọ́ ọ̀dọ̀bà Ànábì Adam ọwọ́ pé wọ́n gbọ́dọ̀ gẹ́ẹ̀tì rẹ̀ kí ni wàá nà sí o tí ó mú ọlọ́wà ó ní wá mo ti wà ń bí yìí pípẹ́ kó tó dé ó ní mo sì ní nǹkan kan tí mo lè tọ́ka rẹ sí Adam Àlẹ́ àdúlùkà. ó ní tí mo fẹ́ tọ́ka rẹ sí ni pé igi àlìkú tó ní kúmọ́ láíláí Adam ọlọ́wà àrùkú àwọn wá rìpọ́ọ̀tù yìí pé Wàhálà yá. Àdámù àlẹ́ àdúlùkà lọ́sọ̀dára ti lùkúlì ní wà múlìkì láyàmúlá. Sajaratul Huludi
igi tó ẹgbẹ́ tó bá ti jẹ́ òní kú mọ́ kí wá sọ pé òní kú nìkan òtún ní gbó Wàmúlíkì ńlá ẹ̀bùlá. àdúgbò rẹ tún ní bó ṣe wáyé náà lọ́wọ́ àádámàlẹ́yìn ọ̀dà bá mú gíná Wàákàlà mi ni ha. ọba jẹ̀gi èso òun lọ jẹ tán. Bàbàdà ti láwùrọ̀ sàwátù bá wà tó fi kọ́ ya kò sì bá ní alẹ́ ìmọ̀ mi wà rọ̀kìlì jánà. Wàásà Ádámù ọba wù bàgà wá. ìjọ hàn sí tẹ́lẹ̀ tó wà nara rẹ̀ bá hàn sí ọba máa mẹ́ ádámà kọlọ lọ́hùn ìkọ̀rọ̀ kú ló gbọ́ pé òní kú máa pé àyè ní kú máa èyí wò dà kò sẹ́ni ó fẹ́ kú làwọn àfáàfin sọ yí pé ikú tóbi ẹlẹ́ẹ̀kejì lára kú wọ́n ní gbogbo tí bá ẹ̀dá láyé tí wọ́n ń pè ní tahadi altahadiyat gbogbo challenges tí bá ẹ̀dá láyé lọ́mọ èèyàn gbọ́ngbọ́n ọ̀nà tí ó fi kọ́ńkà rẹ̀ bí ọba lówó ọmọ tí ó ṣe tọ́ba rẹ̀ ọmọ tí ó ṣe bí máa ń wákò kan ọmọ tí ó ṣe bí ń wọlá ọmọ tí ó ṣe bí àfàbúrò ṣe ọmọ tó ṣe ẹyọ ọ̀kan tẹ́lẹ̀ ọ̀kọ́ńkà náà ní kú ọ̀kan ànilẹ̀ bí akájára ń bẹ̀ kọ̀ọ̀kọ́ńkà òsínlẹ̀dà ṣe ṣe tó làrúkúránì fi ń sọ yí pé Wùlí iná ní mọ́tò lẹ́sí ìdábìrù nàbí ni ó bá ìyàwó múlájígún. ọlọ́run ní bá ń sọ fún wa ẹ̀yin tẹ́ ń sábúkú tẹ́lẹ̀ fẹ́ kú Fàyínàwó múlájígún. ọlọ́run ní kò sí ibi tẹ́ fẹ́ yẹ̀ sí ẹ̀ pàdé ikú tó o bá ti máa kọ́ pàdé ikú nínú challenges kan tó o lè dákọjá tó o lè rẹ́sì fọ́ ni níwọ̀n àbá ló jan pátámá lórí rẹ̀ lọ́jọ́kọ́jọ́ gbọ́ àfáà kan máa sọ pé àyí Àkí máa bá lù pálí nígbàlẹ̀ ìlàyà ń bá. Báńkà látẹ̀sùn lórí bàtà kan. Àkí máa bá lù pálí nígbàlẹ̀ ìlàyà ń bá. mo pèrè ọmọ ìyá mi tó múrara nínú ayé mo pèrè ọmọ ìyá mi wọ́n ṣe wáàsí fún ọ wáàsí ò ṣiṣẹ́ lára rẹ̀ mo pèrè ọmọ ìyá mi tí wọ́n ṣe wáàsí tó gba wáàsí mo pèrè ọmọ ìyá mi tó rò pé ọmọ abẹ láyé lọ ni ó ní àyè ọmọ ìyá mi máa bá lù pálí nígbàlẹ̀ ìlàyà ń bá. ó ní kí ló dé tọ́kàn àti ẹ̀kọ́ mọ́njọ́ kan lẹ́sà yànká ọkàn rẹ̀ ọ̀mọ́ gbogbo èèyàn lọ ń kẹ́fín sí gbogbo èèyàn ní í sí ọ́ gbogbo èèyàn ní ọjọ́ rọ́nà lọ má bá lù Pálí nígbàlẹ̀ ìlàyà ń bá. ó ní kí ló dé tẹ́lẹ̀ ìrẹ́ ọ̀mọ́ sáwọn èèyàn láyé Báńkà látẹ̀sùn lórí bàtà kan. látẹ̀sùn lórí bàtà ó ní kan. ọwọ́ àti àgẹ́gẹ́ bí látẹ̀sùn nù rẹ̀ Ọ̀dà àgbà. ọ̀dà àgbà ọ̀tí ẹ̀bìlì fún pé wá ẹgbẹ́ ò ní kú ma ọ̀kan sáà ń lo ayé bí ìgbà tó ní kú ni bẹ́ẹ̀ sì níbi tó wà yí stop over ní gbogbo ẹni tí bá ń rìn ìrìnàjò láyé tó bá jìnnà wọ́n máa ń pè kíní kan ní stop over ibi tó dùn kó tó ipò connect flight ibi tó ń lọ míì stop over láyé ibì kan ló ti ń bọ̀ kó tó débi tó bá tún kò níbi ìtàn ibì kan ló tún lọ ọlọ́run wá ní òbí ìgbà tí ò síkú. Àlá àbúdá lẹ́sí lábàánà àbádú. ó ní alan tẹ́sí ọgbọ́n Yàbúdá lẹ́sí lábàánà àbádú. ọmọ àwọn tó lọ ní ọ kóńgàlù kọ́ máa wọra rẹ̀ pé bàbá Àbúdá àbújá lẹ́sí lábàánà. àwọn tí wọ́n ṣẹ̀ wá lẹ́dà Àbúdá bí lẹ́sí a bá wà lórí lábàánà. ọ̀nà yóò bí rẹ̀ léèrè pé àwọn tí wọ́n láyè yí lánàá dá bí a bá wà lórí ipò kan kó bí rẹ̀ pé àwọn tí wọ́n ní ipò yí lánàá dá wọ́n bá wà nù létí wọn ní mọ́gà jí kọ̀ àwọn kan wọ́n pò ló fi kàn wọ́ ó ní yàgò náà lọ Lẹ́sí lábàánà àbádú. ọmọ àwọn tó lọ ní ọ̀hún Àmọ́ wọn láì máa dábù ní dẹ́bù kọ́. ó ní òkú torí kí wọ́n lè ṣẹ́kù wọ́n ló kó bí ọjọ́ kan lílọ táwọn lọ ní wọ́n náà máa kó bẹ́ẹ̀ nítorí kódà Àlẹ́sí dẹ́bìrù nàbí ní wọ́n bá iná òmùrà dínkù. nítorí tọ́lá ọba fi kú ṣe ìkẹyọ̀ kan ló fi kú ṣe o tọ́ba lọ sí rọ́tù lànà àná Ọ̀wọ̀ àlẹ́sí Ó lè ní Ọlọ́run ọwọ́ ọba. ikọ̀ irú fọ́ọ̀kọ̀ ìbàdí ó lè ní ọlọ́run ọba ó wà ní kọ́ irú fún ọba ìbàdí. ìní ọlọ́run ní kọ́ irú fún Fọ́ọ̀kọ̀ ìbàdí. ọba tí ó kápá gbogbo ẹ̀dá kí lọ́lọ́run fẹ́ fi kápá wa ikú ni gbogbo bẹ́ẹ̀ ṣe lè kó tó láyé nítorí ó fi kápá rẹ̀ ikú ní ìkápẹ́ àdìkọ́ yìí Fọ́ọ̀kọ̀ ìbàdí. bọ́ ọjọ́ lá ikú ní ọkápá rẹ̀ Báyìí fọ́ọ̀kọ̀ ojúlówó ìbàdí. ikú ní ọkápá rẹ̀ bọ́ ọjọ́ lásẹ̀ ikú ní ọkápá rẹ̀ èyí wọn là fà kánwó gbọ́nà dínárì òun wá wo ibẹ̀ bá a ṣe ṣe láyé ọwá ní àtẹ Àtẹ́yìntù ìkùrà bàdàdé ìtura. òun dẹ́tẹ́ Bàdàdé fanadé ìtura. òun wá rí ti sàárè òun dé sàárè òun wá rí tẹ́tí gbogbo ẹ̀ dákẹ́ sí i Ànàdé ìtura. òun wá ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan
wàhálà níbo àzọ̀bù wà ní ìfúnṣàpár. wọ́n ní wọ́n sọ́mu ẹni ọ̀nàdà òun wọ́n pè wọ́n náà tó ń mú kọ́nu àtọwọ́ wọn mú kọ́nu wọn òun pè wọ́n. balógun aláàbò àná balógun aláàbò mú jẹ ẹ̀ta balógun ajíkòbí àná balógun ajíkòbí jẹ ẹ̀ta balógun fúlàní àná balógun fúlàní jẹ ẹ̀ta ní wọ́n pè wọ́n. balógun gàmbàrí ọba àkọ́kọ́ ìmáàmù àkọ́kọ́ àfáàlẹ́kì òun pè gbogbo wọn náà tó ń mú tóbi bá ti tóbi wọn tún sọ lánàá sáré ni wọn jẹ wọn dáhùn. wọ́n ní mò ń dàgbọ́ wọn lò òun fún àwọn tí ò tó wọn àwọn tó mọ̀ kí wọ́n yẹ pẹrẹ láyé òun tún gbà wọn náà òun ọ̀gbọ́n kẹ́nìkan kan dáhùn. wàhálà níbo sì lò bí sólítà ni. àwọn alágbára tí wọ́n ní wọn lágbára mọ sọ kalẹ̀ pẹ̀lú ọlá mi àwọn àdà mo pè wọ́n wọ̀ dáhùn. wàhálà níbo sàkà ìdá àlọ́fùtàkárì. àwọn tó yẹ pé wọ́n máa fi kí wọ́n máa yìn wọ́n ṣe fáàrí tí wọ́n máa yìn wọ́n máa ṣe fáàrí mo pè wọ́n wọ̀ dáhùn. bàbá náà jẹ̀bi. bàbá náà jẹ̀bi ìhàdí. bàbá mùkúbìrún. bàbá náà jẹ̀bi gbogbo wọn bàbá tán. náà jẹ̀bi yá. bàbá náà jẹ̀bi gbogbo wọn tán. àwọn ọlá tán àwọn aláṣẹ tán àwọn onímọ̀ tán àwọn ọ̀jọ̀gbọ́n tán gbogbo wọn lọ. bàbá mùkúbìrún. ó lè tọ́ àtẹ̀lé mọ̀ wọ́n wọlé sí àṣírí wá fún ọ́nà àbájú wọ́n ìfọ̀ fún ọ́nà àbájú pé bẹ́ẹ̀ ni aláàjì ṣe ní sàdé o. bàbá mùkúbìrún. báyìí ni aláàjì ṣe ní láti kí á mọ̀ o. bàbá mùkúbìrún. wọ́n tẹ̀ ni wọ́n jẹ́ ìyàrá rẹ̀ tí ó wà fún ọ́nà àbájú wọn. wọ́n máa tún jẹ̀bi yá wọ́n máa bà lè kábàárù. wọ́n máa tún jẹ̀bi yá gbogbo wọn kú mọ́tàlẹ̀ àbárí làbárí wọn wọlé sí. ọ̀yọ́ sọ ilé àdùnnà sí màdọ́. ọ̀pọ̀lọpọ̀ ń bí nípa àwọn tí wọ́n ti kọjá tí wọ́n ti lọ. àmọ́ lákàbí máa tàrà mú tabarí. ó ń sọ ti mú làkàyè nípa àwọn tí wọ́n lọ ní àbọ̀ kásáró pé wọ́n kú náà níbi ikú tiẹ̀ ló dé lọ́ba ó mú wá sí ni. torí yóò pẹ́ ó mú tiẹ̀ bẹ́ẹ̀ nítorí kíni gbogbo nǹkan pátápátá la mi yẹn rọgbẹ́dá sí ikú yìí nìkan la rọgbẹ́dá sí. nítorí bá ti wá mú ọmọ yìí pé ó kú níjọ́ kan ó palẹ̀ mọ́ di kú ni. bí kú ti wá tó ohun tó dúkú lọ bẹ́ẹ̀ o ikú là ń kà máa ń fi àní wàláhì tó dúkú lọ ní bẹ́ẹ̀ nìyẹn. Abbas ìbéèrè tí wọ́n gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde yọ̀ bẹ́ẹ̀ àkàmà òun ló dúkú lọ. báwo lọ́mọ tó bọ̀ wù kí lọ́ fẹ́ fi jábọ̀. bọ́lá bá ṣẹlẹ̀ báyìí ní bàbá wa yìí báwa ṣẹlẹ̀ ayé ayé wa jàgúmà méjì lọ́lọ́wọ́ máa fọmọ ṣe fún yàn láyé ọlọ́wọ́ àfọmọ bàṣírí yàn yìí sì fọmọ túyàn láti rí yóò fọmọ yé bàṣírí yàn àwọn àgbàlagbà wọn jòkó yìí ọlọ́run fi wọn bàṣírí àwọn tó bí wọn ni nígbà wọn ṣe dáadáa sọ́dọ̀ ọlọ́run ọwọ́ àfi wọn bàṣírí àwọn tó bí wọn níjọba bá ń wóye lọ́bọ̀lọ́bà lórí bí i sọ́dọ̀ lè yóò sínú kò ní ráìfà tó náà tó bí wọn ṣeré àwọn èkó ní ráìfà òun náà ní òbí rẹ kò ní ráìfà àwọn tó bí a ṣeré ni wọn ọ fọmọ bàṣírí wọn lọ́n fọmọ bàṣírí yẹn yìí sì fọmọ tó àṣírí yẹn tó bá rí báyìí òyà wa kóríṣiríṣi òyà wọn ní ẹkọ òyà wọn mọ ìyà kílẹ̀ ìbíbọ̀ tí tó tóbi tó dun ní bá sọnù lọ́wọ́ yẹn inú ìyà téèyàn gbàgbé ló bí bó ṣe já pé tọ́mọ bá sọnù fún mi lóbi òní gbàgbé ẹ ikú òbí ikú ẹni téèyàn bá fẹ́ràn àwọn àfáàní ọgbẹ́ ọkàn ni kìí lóògùn tí ẹni téèyàn bá fẹ́ràn bá bọ́ lọ́wọ́ yẹn ó lè yẹn máa ń sì sọ ńgbà mi nínú ẹni tí òye kó sì sọ lànàbí wa ìjọ tí ẹni tó fẹ́ràn bọ́ ọmọ lọ́wọ́ tábùsà kú ànábì sì rí. Wàyí akọ́bùtù fàákìbù níbi sílímà òkìbù tó ń bí. Bámúsà ṣe kú báyìí lójú ogun, ànábì ní àmúṣe ọ̀kan tẹ́ pa yìí. Sẹ́bi tí èèyàn ní máa padìpọ̀ àmúṣà yìí nìkan. Ọlọ́run ti ní kó dùn. Ọlọ́run wá pe ànábì. Wàyí akọ́bùtù. Ọlọ́run tó bá mọ̀ pọ̀ fẹ́ gbẹ̀san. Fàákìbù níbi sílímà òkìbù tó ń bí. Nínú gbẹ̀san ni mátayọ̀ àlà. Dèdè tí wọ́n gbà lọ́wọ́ rẹ ní kò gbà. Àmúṣà ní ọ̀kan ni wọ́n pa ẹnìkan ní kó náà pa di. Wàláyé ìsọ̀bárí tó. Ọlọ́run ní tó bá ti wà lè ṣe sùúrù. Làwọn akẹ́rù lè sọ̀bìrì. Sùúrù da fáwọn tí wọ́n ń ṣe. Wàsíbírí. Ọlọ́run ní tiẹ̀ fọ́ lẹ́tà sàmá Àmúṣà lọ ṣe sùúrù. Wàsíbírí. Ọlọ́run ní Àmúṣà ṣe sùúrù. Wàsíbírí. Ọlọ́run ní Àmúṣà ṣe sùúrù. Ànábì lọ́dọ̀ wọn anáni Muhammad ṣe sùúrù ó kọ́ Àmúṣà dùn. Ọlọ́run ní ṣe sùúrù Muhammad. Wà máa ń sàbúrúkà ilá bílá. Ọlọ́run ní sùúrù tí mo lo ṣe fẹ́ ni Ọlọ́run ní. Wàlá tásà ní àlẹ́ yìí. Ọlọ́run ní má banújẹ́ nítorí pé Àmúṣà kú. Wàlá tẹkùn mi dá igi mi mọ̀ ẹ̀ mú kúrú. Wá sí ìyí fún Yakumanu. Wàsíbírí
ìdùn yàn wasibir ikú òbí ìdùn yàn wasibir ìyáwó adi bí bàtà yìí parẹ́ àbáyé ti parẹ́ ní gbogbo kó bíláàkì lójú yàn wasibir lọ́sẹ̀ sùúrù jàgúmá wasibir lọ́mọ mọ̀ra fọlọ́ wọn. wasibir wa ma saburuka illa billah ìtókòmí lọ́sọ̀nù lọ́wọ́ rẹ̀ ní sùúrù rẹ̀ ń kó sé fọlọ́wọ́ bá ní. wala tasali alayhi èyí wọn làwọn Yorùbá máa sọ pé mọ́kà ọdún láti àtàlù àlẹ́ yìí má bàlújẹ́ lé ní bí wọ́n ṣe lọ mi. wala tasali alayhi wala takun dayki mimma wọ́n ní májọ ká rẹ kó fún pinpin bẹ́ẹ̀ ni pé àbáyé ti parẹ́ bàbá tí ń kọ́fà mi náà nìhun kí ń kọ́fà rẹ ọlọ́wọ́ bá ní kọ́fà rẹ. àìsí rẹ mú òpé kọ́ ọmọ sáyé àìsí rẹ òpé kọ́ ọmọ bẹ̀ mọ́ àìsí rẹ òpé ọmọ ṣe dáadáa mọ́ Ọlọ́run ní má jẹ́ kẹ́mi rẹ kó fún pinpin má sì bànújẹ́ lé ní tọ́sẹ̀lẹ̀ yìí o. inna Allaha alladhina taqaw walladhina hum muhsinun. má alladhina taqaw ó lè ní Ọlọ́run àlẹ́dínà àlẹ́dínà èmi ń bẹ̀ pẹ̀lú àwọn walladhina taqaw èmi ń bẹ̀ pẹ̀lú àwọn tó bá bẹ̀rù èmi Ọlọ́run. walladhina hum muhsinun. wọ́n sì ń bẹ̀ pẹ̀lú àwọn tó bá ṣe dáadáa bí bàbá ṣe dáadáa ni tóun ṣe dáadáa sọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn àgbàlagbà wọ́n máa ń ṣe ni wòye jẹ́ kò sí tí èyí jẹ́ wọ́n jẹ́ torí ọmọ ni àwọn ń wẹ̀yìn bàbá tó ní wa lọ́dún kẹrin káwá bá bàbá láti dìgbà wa kọ̀ńtólà ni ọmọ rẹ̀ wọn lọ́wọ́ mú wá ó ní problem ní wọ́n ń sọ fọ́gà rẹ̀ àwọn sáà gbé jálọ̀ lónìí àwọn sáà kọ́ ló jẹ́ bá bàbá lé wọ́n á dọ́dọ̀ bàbá kí ló dé ọmọ rẹ̀ wọ́n kí ló ṣe èmi ọ̀fẹ́ rọ ọwọ́ nù dáná ni báyìí bàbá ọlọ́run tó ọlẹ̀ wọ́n á sọ ń bọ́ra mi tí wọ́n nù lọ́dẹ náà wá ọba bẹ̀rẹ̀ òfin ọba lọ àdúrà bàbá òun á òkè méré kùn òdèdè yìí ọba dé ọba lóun fẹ́ kọ́lé wa lọ́fíà ọfẹ́ dúpẹ́ yóò wo yóò tó kọ́ alájí bá ní ọ̀dà èmi ṣe àgbàpọ̀ ọmọ ọ̀rẹ́ mi lọ dé ó ká lọ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n á mú lẹ́yìn gbogbo bẹ mú fún bẹ wọn ẹni wọn mú lọ́ọ̀dọ̀ rẹ̀ pé lọ́ọ̀dọ̀ bẹ wọn nítorí wọn kẹ́ ẹ̀mí wọn bẹ́ẹ̀ nìkan ló dúró fún ọ níbo ní dáadáa kan tó fẹ́ ṣe fún wọn òun lọ́kọ́ pẹ̀sẹ̀sì náà lọ́dún náà gbọ́dọ̀ mú wa ń bínú wọn á ránṣẹ́ tí wọ́n á gbà má bá àlàyé sọ̀rọ̀ fa láti kàbílà o wọ́n ní wá sóyè ẹ jẹ́ kí mi ọmọ jẹ ẹ̀pẹ̀ kẹ́yìn tó máa jáde. wọ́n sì bí wọ́n máa ń bá burúkú ilá billahi wala ta'ali alayhim wala taku fi daykin mimma yamkuruna inna Allaha ma'al ladhina taqaw walladhina hum muhsinun. gbogbo àwọn tí wọ́n bá fara jẹ Ọlọ́run tí wọ́n ṣeré náà tí wọ́n bá ṣeré bí bàbá yìí ṣe ṣeré ni wọ́n ròyìn nì lájọ bàbá ti kú bí bàbá ṣe máa ń jẹ́ àwọn èèyàn láago 4 òru tí wọ́n máa jí gbogbo èèyàn kírun gbogbo tí ń ṣe èyí gbogbo ìgbà tó fi ṣe dàdánì gbogbo ìgbà tó fi rọ mísáàkì mọ́sálásí gbogbo ìgbà tí fi ń fa jẹnẹrétọ̀ mọ́sálásí gbogbo dáadáa tó ṣe ní gbogbo ẹ̀ ní bẹ nínú àkáǹtì rẹ̀ ó ní nànà iná nànà yìí ní kò tẹ́ wọ́n ti fi fún máka dàbọ̀ wà á sára wọ́n kú lọ́sẹ̀ ìní àṣẹ ìdá òfin ìlà bí mú bí. Ìgbàdánù ìlú ọ̀tá. Nánùnù yìí mò tá ó yà wá òkú tó kú àwọn ọlọ́run láàyè. Wàdákìtúbù máa kọ́ dàmú wá àgbàrá òun. Wàdákìtúbù máa kọ́ dàmú gbogbo tó ṣe lójú ayé ẹ̀ síwájú. Máa kọ́ dàmú ìrun tó kí. Máa kọ́ dàmú àwẹ̀ tó gbà. Máa kọ́ dàmú dáadáa tó ṣe. Ó ṣe fẹ́ bí gbogbo tó ṣe lójú ayé rẹ̀. Tìláwà Kùránì tó tìláwà. Gàdélù kan lọ́kà ni. Sàrà kan ló ṣe ní inú máa kọ́ dàmú ni ọ̀kù wà. Wàá sára òun lè ti ṣẹlẹ̀ láti jẹ àrùn yìí. Gbogbo iye ẹsẹ̀ tọwọ́ bí gbogbo iye àdúrà tó ń kálukú ṣe ẹni tó ṣe ń bí ẹni tó ṣe ń ránṣẹ́ títí lè tún àti láàárọ̀ yìí gbogbo ìṣáwù táwọn èèyàn kọ èyí tó à ń ṣe lọ́wọ́ ìyá àṣàrà títí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni Ọlọ́run ní wá àṣàrà òun. wọ́n kú lọ́sẹ̀ yìí ní àṣẹ ìyá òbí ìmáàmì ìmúbí. Ọlọ́run ní kú lọ́sẹ̀ gbogbo ẹ̀ pátá. àṣọ iná wù. ìkàtà sọ ni. bí ìmáàmì ìmúbí ni. ìmáàmì ìmúbí nù ìmáàmù àwọn àdìpé báwo ni ìmáàmù ṣe bá ìta fẹ́ sọ àwọn àfáàníra èdè lásán lójà lọ dàrú mẹ́rin tó bá fẹ́ tù lọ́wọ́ tó lọ́la ti ló ń bẹ̀ mí tẹ̀lé pé yọ̀ mí. ìyàwó bàdà tí wọ́n kú lọ́wọ́ láti ìmọ̀ mi. Ọlọ́run tó jẹ́ ká bá pe gbogbo èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú ìmáàmù rẹ̀ àwọn tí ọgbọ yé má rò pé kọ́dá àpè ìmáàmù makana àpè ìmáàmù mọ́sálásí gbá àpè ìmáàmù lásán ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ìmáàmù rẹ̀ ó ní rárá o ìjọ tá a bá kó ń kálukú pẹ̀lú fáìlì rẹ̀ bí ìmáàmù yìí tí wọ́n pè ní ìmáàmù ní ta gbé síwájú bí ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ defend the project fáìlì tó gbé síwájú lọ́nà ń dàpẹ́ níbẹ̀ òun pé bí ìmáàmù. bí ìrọ̀bá ni wọ́n ti lọ kí dáàbà wù ìyá mi ní. ètò òfin mọ̀ pé
ìmáàmù tèèyàn kọ́ lọ́jọ́ sọ pé máa ń wá báyìí Yóò àkìdábà wú bí ẹ̀mí nìyí. tọ́ba ti sáńdì pọ́jẹ́tì rẹ tán tọ́lọ̀ rẹ bá jáde rẹ tó wá gba tírà rẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún. Bàwùlá ìgbà kíláwù lẹ́kìdábà wò wọ́lá yùsílámù pàtílà. àṣetẹ̀ ṣe èèyàn tírà ni lọ́jọ́ sọ yí pé. Wàkúlẹ̀ ṣe yìí ní àbọ̀ ẹ̀dá òfin ìmáàmì múbi. ọlọ́run gbogbo ẹ̀ láṣọ sínú tákàdá gbogbo ẹ̀ ni wọ́n hàn sínú ìwé rẹ̀ wọ́n máa wá fi hàn ibi àdìnnú wọ́n tún gbé sàrà wá àdúrà tí ìbámu ṣe fún ọ ní àdúrà tí lágbájá ṣe fún ọ ní nítorí ṣe ẹ̀san rẹ̀ ní wọ́n máa fi hàn bá ti ní hàn inú rẹ̀ ọmọ wá dùn ìdùnnú ni wọ́n máa wò pé ha mo bá ṣe wá mọ̀ pé yóò rí báyìí pé ìbá tún ṣe jù báyìí kò séyàn láyé tí ò ní sàbámà bá dáàdì kìámà ẹni tó ṣàbúrò sàbámà ẹni tó ṣe dáadáa sàbámà tẹ ní ó ṣe dáadáa ni pé ah báyìí lòní ọ̀yẹ̀ wa tó bá tún múra sí iṣẹ́ jù báyìí lọ ẹ̀ka tó wá pẹ́ ni tí ò ṣe rárá yọ̀sọ̀ bá náà àmẹ́yìí tí òyìyà tó ga òyìyà kan lélẹ́yìí àmọ́ gọ́ ìyá wa wà tó jù yìí lọ ọgọ́ ìyá ni kéèyàn má pàdé ẹni tóbi láti àmọ́ ó ti sọnù Kíláwù. ọ̀sìn má pàdé ara yín o bí sẹ́yìn ọ̀bá jọra yín wàláhì ẹni má pàdé ara yín Kíláwù. sùrùfù kọ́ ó ní àìláhù Àlàkíláwù. àìláhù. Bàdùn lè bá nílé àdùnwò ní lẹ́nu tẹ̀kù. ọlọ́run bá jẹ́ pé ayélujára fún ọkọ mi ìyàwó ọkọ mi ìyàwó mi ọmọ mi kìnnìkà mi tẹ́ǹpẹ́ ayélujára láyé òun Bàdùn lè bá nílé àdùnwò ọmọ bá dárí kí á máa ẹ̀sọ̀ tara yín ni o. ìlànà tẹ̀kù. ìlànà tẹ̀kù Ìlànà tẹ̀kù. àfàwọn tó bá bẹ̀rù ọlọ́run Tẹ̀mọ̀tẹ̀kì. àlùmọ̀tẹ́kìn ìbẹ̀rù ọlọ́run ní mú yẹn pàdé padà tó wà níyàwó ilé àríkíámà ìbẹ̀rù ọlọ́run bá àwọn ọlọ́run ṣàdéhùn kalẹ̀ fáwọn ẹni rẹ̀ ó ní والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. ọlọ́run náà dábàá ṣe dáadáa wọ́n tó kù láyé ọlọ́run náà fà wọn ẹlẹ́pàá náà wọn á fi wọn lẹ́sẹ̀ torí ní ẹ̀dá bá ti kú iṣẹ́ tán o. àmọ́ ọlọ́run ti ànábì ní okùn mẹ́ta ibi tí ń sọ̀kalẹ̀ sí mi. إلا من ثلاث bàbá ti kú iṣẹ́ ti tán o làáfi ṣe pípọ̀ ńgbà tá a bá wà láyé ànábì náà àmọ́ yóò kù mẹ́ta. صدقة جارية. sàrà tó ṣe lójú ayé rẹ tó wá fílẹ̀ fọ́lọ̀ wípé sàrà yìí sábìtì ni ilé lọ́kọ́ ni mọ́sáàsì lọ́kọ́ ni hospital lọ́kọ́ ni tó wá ní mo gbé fọ́lọ̀ wọn bá ládàá rẹ̀ kọ́mísà rẹ̀ ọmọ wa bọ̀. وعلم ينتفع به. ìmọ̀tẹ́yàn ní tó fìmọ̀ náà ṣàǹfààní gbogbo ìjọ tí wọ́n bá ń lo mímọ̀ náà kọ́mísà ọmọ wa bọ̀ lérí ìmọ̀ tó ní gbogbo iye tí àwọn bàbá wa yìí kọ́ máa pòfẹ́sọ̀ tí wọ́n kọ́ máa lẹ́kọ̀ọ́ gbogbo ìjọ táwọn akẹ́kọ̀ọ́ òun bá ń lò ọlọ́run ni máa bá ń dá padà kọ́mísà rẹ̀ sínú fáìlì ẹ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ìjọ tá a bá ń lò wọ́n máa gba kọ́mísà ẹlẹ́ẹ̀kẹta. وولده صالح يدعو له. wọ́n ní sọ́ọ̀lì يدعو له. ọmọ rẹ tó fẹ̀sì kọ́ ọlọ́run náà ọmọ tẹ bí tẹ fẹ̀sì tọ́ tẹ fọlọ́hún mà wọ́n ọlọ́run gbogbo ọjọ́ tí wọ́n bá ṣàdúrà ọjà ṣe ni o ó pa àwọn yàrá kan ẹgbẹ́ dákùnrin bá ṣàdúrà fún bàbá mi ó ṣe nǹkan kan torí bàbá rẹ ni o ànábì ní ládàá rẹ ó sì máa lọ bá bàbá mi ẹ̀sìn tí bàbá fi tọ́jà gúnmọ̀ èrè ẹ̀ ní o ọjọ́ eré ìjà gúnmọ̀ kéré sí tọ́jáwò àmọ́ ní abáyé tètè fẹ́ sí ọmọ ilé náà ọ̀nà ẹ̀sìn ìgbé mo fẹ́ kó rìn yín nìyí tó múra sí gbogbo ohun tó yíwo lọ́wọ́ débi àjọ àwọn máa ti gbàgbẹ́ ní bàbá wa láàárọ̀ ni o bàbá alánà mi àsìkò tí wọ́n máa fi sùn ó tún dàgbà lẹ́nu wọn pé jẹ́ lọ́jọ́ ọmọ yìí lóhun tọ̀mọ́ tó ti wá ń jẹta bẹ́ẹ̀ ṣe fi wá lẹ́yìn ọlọ́run nífẹ̀ẹ́ iná lẹ́ ẹ̀kú àtẹ̀lé ọmọ àgbàlagbà ẹ̀kú àtẹ̀lé ọmọ ọlọ́run nífẹ̀ẹ́ iná lẹ́ ìwà bí a máa nu ẹ̀sìn ní dábẹ́sà nínú abẹ́ náà ni ọlọ́run ní fi gbogbo yín lẹ́ o tọ́ ilé ọmọ tó bá ti bí tó bá ti fẹ̀sìn tọ́ Àléwọ̀ aládàgúndì náà gùn. anábì ní gbogbo ìgbà tí bá ṣàdúrà láyé ọlọ́run ní ládàdúrà ní sídà jàgbọ́n àdókè ránṣẹ́ èjìlá kọ́lá gbogbo ń táwọn ọmọ rẹ̀ bá ṣe òye dá lọ́nà wàdí láì wọ̀nyí dá lọ́nà ọlọ́run ní ara ẹjọ́ kọ́ máa lọ́dọ̀ rẹ̀ straight tó ti ṣiṣẹ́ òun kalẹ̀ kó tó lọ ó ti wà nínú kíni wàhálà gbogbo wa àdúrà tí wọ́n ṣe fún bàbá wa àtẹ̀yí tí wọ́n tún máa ṣe tábà àdúrà èkó ìtàn kò sí surprise kan tó fẹ́ ṣe fún ọmọ báyìí
èyàn sì dé èyàn tán lójú òǹbí ẹ ọmọ dàbí ẹdí ẹni nítorí kọ dàrẹ pẹtẹ lẹ́yìn rẹ̀ mú náà ni wàlàlẹ àìrátù. khairul laka minal ula. gbígbàdúrà kan lè yíwùn náà kọ́ lọ́tà gbogbo tó bò mọ́lẹ̀ yóò wá dìde ẹ̀rù ní ọmọ wúra rẹ̀ bẹ́ẹ̀ kọ́ èyí tó akéwì bì mẹ́rù ní sẹ́rẹ̀ nítorí sọ gbogbo tó bá ti jáde láwọn ọlọ́run ó ti dàsẹ́ ẹni tọ́lọ́run wá fún rìgáàdì láyé ẹni rẹ̀ ni ọlọ́run wá mẹ́rin jìdá. ọ̀gá ní gúlọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ mẹ́rin fìlúwàdí lọ́dún ọ̀gá náà dáadáa ọlọ́run mẹ́rin ọ̀gá náà búrúmọ́ sàlẹ̀ ilé náà ni abẹ́ ìdídáàrú ilé ọ̀hún ni ìdídáàrú tọ́lọ́run ibẹ̀ náà látẹ́ bàbá sí wọn ọlọ́run níbo